ìyá wa kú dédé àkókò yìí. Orúkọ mi ni ìyáàfin Toyin Adeleke. Alright, tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Ìyá ọlọ́ràá. ìyá wa, tábà ní ká máa kà á ní ení, èjì, ẹ̀ta, ẹ ti lé ní bí ọdún bíi mélòó báyìí? 65 ọdún. 65. Yes. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ eléyìí tí ó fún yín. Láàárín 65 years, àwọn wo ni ọ̀rẹ́ yín tẹ́jọ ṣe èwe nígbà tẹ́ wà kékeré? Àwọn ọ̀rẹ́ mi ò sí nìbàdàn bí báyìí. Ìlú wa ni wọ́n wà. Àwọn kan wà nífẹ̀ẹ́. Ibo nílùú yín? Gbọ̀ngán. Gbọ̀ngán Olúfì Arógun Rọ̀dìjà. Okay. Ní gbọ̀ngán, àwọn wo ni ọ̀rẹ́ yín tẹ́jọ ṣe èwe? Adérántí Adéníran. Pẹ̀lú Florence Oyèyẹmí. Ẹ̀yin dẹ̀ ẹ̀kọ́ wo lẹ ní àǹfààní àti lọ? Mo lọ sí primary school. Mo lè lọ sí secondary school. Okay, méjèèjì ní gbọ̀ngán náà ni àbí? Bẹ́ẹ̀ni. Alright, nígbà tí ẹ ṣetán ní secondary school, ṣé ẹ tẹ̀síwájú sí nínú ètò ẹ̀kọ́ yín ni àbí ẹ lọ fún ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́? Ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ mo lọ fún. So ẹ ní iṣẹ́ ọwọ́ báyìí? Oníṣẹ́ ọwọ́ o. Bẹ́ẹ̀ ṣe wáyé? Iṣẹ́ wo lẹ kọ́? Nylon ni. Nylon? Iṣẹ́ ọ̀rá. Láti ìgbà èwe yín? Bẹ́ẹ̀ni. Iṣẹ́ ọ̀rá ṣé owó wà ń bẹ̀ ní iṣẹ́ ọ̀lẹ màá ní? Iṣẹ́ ọ̀lẹ kọ́ o, owó gidi ni o. Nylon? Wàláì. Nylon? Double money ni. Grandma nylon? Double money ni. Àrí níbẹ̀. Bó lẹ ṣe ń mèkè wọnú nylon? Tá a bá ra nylon 2000, á pa 5000. Nylon 2000? Wàláì, á pa 5000. Nylon? Lérè lórí gan. Nylon lérè lórí? Ó lérè lórí gan ni. Kódà ìgbà tí ẹ̀yin ó bẹ̀rẹ̀ bí èlò lẹ fi bẹ̀rẹ̀ nylon business? Ìgbéjú bí 20,000 lọ. Ọ̀rá pọ̀ ń gbà yẹn. Ó pọ̀ ń gbà yẹn gan. Bẹ̀rẹ̀ tẹ́ fi 20,000 bẹ̀rẹ̀ bí on a larger scale ní o? Ní o. Ààrẹ rù gan gidi ni. Tí ó pọ̀. Alright, nígbà tí ẹ lọ kọ́ṣẹ́, àwọn wo ni ẹ jọ kọ́ṣẹ́ tẹ́jọ jẹ́ ọmọṣẹ́ mẹ́ àbẹ́yìn nìkan lẹ wà lọ́dọ̀ ọ̀gá yín? Mi nìkan kọ́ wa pọ̀ o. Ọmọ Ṣéhù wà ń bẹ̀. Ọlá Fátíà wà ń bẹ̀. Ògo ni fún Jésù wà ń bẹ̀. Ọ̀sá àpọ̀ rẹpẹtẹ. Àpọ̀ rẹpẹtẹ mẹ́jọ ń gbà yín àpò mẹ́jọ. Mẹ́jọ? Bẹ́ẹ̀ni. Wow. Now, téèyàn bá fẹ́ kọ́ṣẹ́ nylon, ó dá ẹja kọ́fì tí yín gan jọ̀jẹ̀. Yóò tó bí oṣù mélòó? Iṣẹ́ yẹn mi wò bí iṣẹ́ ọ̀lẹ. Àbí bí ọ̀sẹ̀ mélòó ni ẹ fi kọ́ṣẹ́ nylon? Odidi ọdún kan ni mo fi kọ́. Ẹ gbà mí lọ́wọ́ grandma. Kí lẹ ń ṣe nínú nylon tẹ́ ẹ̀ fodidi ọdún kan kan? Kí lẹ ń fọdún kan kọ́ mẹ́? Iṣẹ́ ni o. Àwọn bíi télọ̀ ni. Tepúrúdù òkè wọn lọ́rùn wa tá a bá ń ṣiṣẹ́ lọ́wọ́. Ẹ tún wọn nylon? Àwọn o. Kí lẹ ń wọ̀n nínú nylon? Tá a bá wọn àlè ṣe. Tẹ́ ẹ bá wọn nylon ẹ̀ lè ṣe? Tá a bá wọn nylon àlè ṣe. Size by size ni. Size tẹ fẹ́ nǹkan lẹ́nu kejì ọ̀fẹ́. Size tó kálukú bá fẹ́ òun la máa ṣe fún. Àmọ́ síbẹ̀ náà iṣẹ́ ọ̀lẹ ṣì ní iṣẹ́ nylon o. Iṣẹ́ ọ̀lẹ kọ́ o, iṣẹ́ gidi ni o. Iṣẹ́ tá a fi ń kọ́lé, tá a fi ń ràn mọ́ nílé ìwé ni. Ìgbà tẹ́ wá sọ pé ẹ lo ọdún kan nídìí iṣẹ́ nylon ọdún kan, kí ló ṣe tèkì yín lọ́dún kan? Ṣé ẹ̀yin ni ẹ tètè mọ̀ ni àbí ọ̀gá ni ò tètè fi yín lẹ̀? Àbí iṣẹ́ ló gbà kẹ́ lọ́dún kan? Ọ̀gá mi tètè fẹ́ fi hàn mí, ṣùgbọ́n àbúrò rẹ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ nígbà yẹn, ọ̀gá mi bá ti jáde lọ, màá bá ibi iṣẹ́ màá mọ̀ ṣiṣẹ́ lọ ni. Ó jẹ́ tètè mọ̀ gan nìyẹn. Okay. Now, ìgbà tí ẹ kọ́ṣẹ́ nylon, ẹ ṣe freedom, bí iye ẹ̀ wo là ń sọ̀rọ̀ yìí? Bóyá bí 1980. 1980. Okay. Nígbà tẹ́ wá kọ́ṣẹ́ tán, tẹ́ ṣe freedom tán, ẹ wá dá tiyín lẹ̀. Ṣé ìlú yín náà lẹ ti dá lẹ̀? Ṣé gbọ̀ngán náà lẹ ti dá iléeṣẹ́ tiyín lẹ̀ ni? Gbọ̀ngán ni. Bàtà Adébàdàn mo tó bẹ̀rẹ̀ nìbàdàn. Okay, ó yá ẹja wọnú ẹ̀ báyìí. Bó lẹ ṣe débàdàn? Kí lẹ wá ṣe ń bàdàn gan? Ìgbà tí Ìjẹ̀bú Òde la kọ́kọ́ ń gbé. Ìjẹ̀bú Òde? Bẹ́ẹ̀ni. A wá sí Ìbàdàn. Ìgbà tó jẹ́ pé iṣẹ́ dáàdi wa ò jẹ́ mọ́nà kan, wọ́n máa ń transfer rẹ̀ kiri ni. Wọ́n máa ń gbé wọn kiri ni. Ṣé sójà ni wọ́n ni? Sójà kọ́ ni wọ́n. Àkátáǹtì ní Bíúrì ni. Okay. Consolidated Bureau la wà ní Ìjẹ̀bú Òde. So làwa kó wá sí Ìbàdàn.
ẹ máa travel lọ travel bọ̀ wọ́n á dé sọ́dọ̀ mi. so ẹ̀yin àtàwọn ọmọlẹ́ wá di Ìbàdàn mú ti. bẹ́ẹ̀ ni. okay náà ìgbà tá ẹ dé Ìbàdàn ṣé kò dẹ̀ fì yín ṣé kò ṣe yín bákan pé ẹ mọ̀ kò rọrùn láti gbé ṣọ́ọ̀bù kúrò níbì kan tẹ́ ẹ ṣẹ̀ dégbò mi ẹ wàá di àjòjì paraku níbẹ̀ bóò ló ṣe rí lára yín nígbà tẹ́ ṣẹ̀ṣẹ̀ dé Ìbàdàn. àti adébàdàn mo wá àwọn oní nylon lọ ládùúgbò àwọn yẹn ni mo darapọ̀ mọ́. àwọn oní nylon. àwọn oní nylon. ẹ gbà mí. àwọn táwọn ń gé nylon ládùúgbò. ṣẹ́yìn náà tún ṣẹgbẹ́ ni. alẹ́gbẹ́ o. oní nylon tún ṣẹgbẹ́. alẹ́gbẹ́ o. mo gbé ẹgbẹ́ oní nylon. àṣegèrè. ó parí o gàmá tó fún mi slogan o. ok nígbà tẹ́ dé Ìbàdàn ẹ wá join ẹgbẹ́ oní nylon. òun ló ṣe wá ṣe bí ẹ ń fẹ́ rọrùn díẹ̀. bẹ́ẹ̀ni. àmọ́ láàrin ìgbà tẹ́ dé Ìbàdàn á tó bí ọ̀sẹ̀ mélòó àbí oṣù mélòó kíṣẹ́ tó pick padà kó tó di pé ẹ̀ rí customers dáadáa. a fẹ́ tọ́dún. a fẹ́ tọ́dún kan. kí lẹ wá ń jẹ bó lẹ ṣe ń ṣe ètò ilé. dájú ní ṣẹ́ẹ̀tì wà tẹ́ bá wálé a rà ń jẹ sílé a ṣe gbogbo ẹ̀ so ìkọ̀ọ̀kan tó bá wọlé lórí iṣẹ́ náà a tún fi ránjẹ mi náà ní ara àti yí mọ́ra wọn ni. àmọ́ grandma kí ló fún yín ní okun kí ló fún yín ní ìfàyàrán láti tún tẹ̀síwájú nínú iṣẹ́ nylon yẹn nígbà tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ débì kan tó wá ń lo bí ọdún kan kíṣẹ́ tó pick padà ṣé kò rẹ̀ yín ni. kò sú mi mo ti mọ tọ́ wà ń bẹ̀ mo ti mọ̀ pé géènì gidi wà ń bẹ̀ ó lérè lórí pàtó sí píìkì kan tó bẹ̀rẹ̀ sí yá èmi gan tọ̀sí tó gùn mi ṣiṣẹ́. ẹ̀rù ìgbẹ́mọ̀ ẹ̀ ń tẹnu mọ́ pé nylon lérè lórí èrè wà ń bẹ̀ bó o ní nylon ṣe lérè lórí ẹ jẹ́ àmọ̀ yẹn gan bó nylon bó o ló ṣe lérè lórí bó o lẹ́yìn jẹ́ tó fi ń pè yín. a ti yẹ gba sáìsì àwọn tá a fẹ́ gbé fún a gé ní sáìsì wọn a gé ní sáìsì tí wọ́n fẹ́ a sì sọ iye fún wọn iye tá a máa tà á ti sọ fún wọn yàrá náà sì tà fún wọn wọ́n sanwó fún wa kò sí dọ́kàn wọn kan bóyá àjèrè tàbá lùsì kò kàn wọ́n mọ́. so ìgbà yẹn gan àwọn Ìgbò pọ̀ ládùúgbò wa tó ń ta plantain juice yẹn àwọn yẹn gan-an mo ṣiṣẹ́ wọn jù ládùúgbò yẹn nígbà náà. àwọn oní plantain juice. àwọn Ìgbò tí wọ́n pọ̀ gan-an ni màá gé tí ìlú òfin mọ́ ni ìdánwò láàárọ̀ làwọn àwọn gé lóru a ti ń kó fún ọmọ tó ń gbé mi mo tó ń gbé lọ lórí láìlọ́ mi ló tíìkì jù ló jẹ́ kan láìkì láìlọ́ mi nígbà yẹn. tí yín tíìk. ó tíìkì ju tàwọn yòókù yẹn lọ náà ṣe láìkì láìlọ́ mi láti wọn rà. bẹ́ẹ̀ torí pé láìlọ́ tí yín tíìk tó dẹ̀ mú kí àwọn customers máa wá àwọn tẹ́ ẹ bá ń bàdàn ẹ̀rọ wọn dà sẹ́yìn so to speak ṣé kò sí àdójúkọ kankan tó tọ̀dọ̀ àwọn ẹgbẹ́ ọlọ́ràá wá. ìṣàṣe ìdojúkọ o èmi náà ti lọ jọ ìwọ̀n ó ti wọnú ẹgbẹ́. ẹnìkan kò dẹ̀ dùn mọ́ yín pé kílẹ̀kílẹ̀ lánàá tí ẹ ṣe lè máa tíì. rárá tó bá wo kálukú ní ó ṣe ní iléeṣẹ́ tó iléeṣẹ́ tá a ti ń rà wá tó bá wo kálukú ní ó ṣe jáde tó bá déyàn bá ṣe jáde ní ọ̀tà. so ẹ̀yin gangan lè máa order fún thickness pé báyìí mo ṣe fẹ́ kó rí o. bẹ́ẹ̀ni. àmọ́ síbẹ̀ náà ó dẹ̀ sì tún pé yín. wọ́n pé o. eré mẹ́nu kí ni ibẹ̀ ṣe ń sọ o. àwọn lérè gan-an iṣẹ́ gidi ni iṣẹ́ alálùbáríkà. iṣẹ́ nylon. nylon dáa. iṣẹ́ lè dárúkọ iye oríṣiríṣi size nylon tó wà. size 8.5 wà size 10 wà size 12 wà size 13 wà 16 wà 18 wà 21 wà. àwọn kéékèèké tó ní plantain yẹn 3.5 ní 3.5. 3.5. grandma ó dáa tí mo fẹ́ bèrè ni pé ẹ ti dárúkọ sizes nylon tó wà now máa ń gbọ́ tó máa sọ pé ọ̀rá ayọ̀dí kò lápá tòrò mọ́gbẹ́ ṣé nylon tó wà ó ju mẹ́ta ń lọ. oríṣiríṣi ni ẹja gbọ́ nylon méjì náà fi ń ṣe. ok. ìkan ivory kìíní ìkan low nylon ìkan high nylon ìkan santana ìkan low nylon santana yẹn ni wọ́n máa fi ṣe
ọ̀rá oríṣiríṣi tòròmọ́gbè dúdú nǹkan kan lóríṣiríṣi ọ̀rá santana náà fi ń ṣe so tòròmọ́gbè tí lóò yẹn lọ́ra búrẹ́dì oní nylon búrẹ́dì tàǹgé oríṣiríṣi ni so wọ́n dẹ̀ tún ti ṣàwọn kan sìn ilé-iṣẹ́ ní ge àwọn nílá àwọn tó ń kọ orúkọ sí lára tó ń tẹ orúkọ sí lára yẹn àwọn ilé-iṣẹ́ kan ni wọ́n ń ge àwọ̀ àrà wọ́n wà máa tà fún àwọn oníbúrẹ́dì size by size ní ìjọba fẹ́. lọ́nà kan wà táyé máa ń rán wa kì í gbà wà kéke tẹ́lẹ̀ tó yàn fi máa ń pọ́n mọ́ínmọ́ín kí ló kọ lẹ́nà tá a fi ń pọ́n mẹ́mẹ́. kí nìyẹn topmost ni. topmost. ok amúlò bóyá santana náà ni wọ́n fi ń ṣe. ṣé ẹ máa ń lò àbí kí náà máa ń pè é. ẹ máa lò topmost àwọn tó ń ṣe nìyẹn. ó kọ ilé iṣẹ́ ni. kí n ṣe. àtòrò àwa wò pé bóyá irúfẹ́ lẹ́lọ́nù kan ni ẹ̀ máa ń lò nǹkan kan. ó kọ ilé iṣẹ́ tí ń ṣe ni. ok náà ìyá wa ẹ já bọ́ sí ká fi ti iṣẹ́ lẹ̀ ná ká bọ́ sínú ilé now bó o lẹ ṣe pàdé ọkọ yín. ẹ ṣe ìgbà tí a wà nílé ìwé àwọn àbúrò rẹ̀ lájọ lọ sí the same primary school. ok àwọn àbúrò wọn lẹjọ lọ sí same school bẹ́ẹ̀ ṣe pàdé nìyẹn bẹ́ẹ̀ àwọn ti ṣáájú yín jáde àbí. àwọn ti jáde wọ́n ti wáyà institution gbà yín. all right now nígbà tí ẹ marry ẹ̀yin gẹ́gẹ́ bí òbí nígbà tí ẹ ṣẹ̀ṣẹ̀ marry tẹ́ jẹ́ young couple pẹ̀lú ọkọ yín bó o láyé ṣe rí ńgbà náà bó o ní ìgbésí ayé ṣe rí ńgbà náà. ó fàìn gan ìgbésí ayé dáa ayé dùn dáadáa gan gbà yẹn ni gbogbo nǹkan wa létòlétò ni tí ó ṣe pọ́blẹ́mù rárá kò sí ṣòro kankan kò kàn lọ léra wọn sí sẹ́ńtẹ̀lé ni sí wàhálà à ń jẹ àmọ́ àti rà kálé ohun tá a bá fẹ́ ṣe àti ṣe kálé tá a bá bímọ gan a máa ń pawó pọ̀ ni. ẹ dúró tẹ́ ẹ bá bímọ tẹ́ ẹ ṣe ìkómọ owó tẹ́ bá gbà. tàbá tí ó rí ọkọ mi bá ti ń gbowó yóò mọ kó fún mi ni èmi náà mọ kó tèmi sí àmọ́ tọ́jú ẹ̀. ẹ ń pa owó onímì pọ̀. à ń kó papọ̀ ni. táwọn àwọn ń jà sí. àwọn ọmọ kó pọ̀ ni. lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti ẹ̀ ní protest kan tá a fẹ́ ṣe àwọn ojọ́ tá a fi sí ni ó ṣe jẹ́ pé tí a bá fẹ́ ṣe ìkómọ àwọn ìyàwó wa náà máa ń fún lówó láwọn ara àwọn ọ̀rẹ́ wa náà táwọn náà jẹ́ mùsù wọ́n máa fún àwọn ìyàwó wa lówó. àwọn staff ẹ̀ máa wá wọ́n máa fún lówó gidi á sì gbà wá kó fún mi. wá dé after níní lẹ́yìn níní so n tábà nínú ilé wọ́n máa ra wọ́n nílé nínú owó yẹn náà la máa fi ṣe gbogbo ẹ̀. ìyẹn mà tó wù mí kẹ́ ọ̀gá now ẹni gbogbo nǹkan lọ létòlétò ǹjẹ́ a rí ìgbà kankan tí wàhálà ṣúyọ bóyá láti ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí àbí látọ̀dọ̀ ọ̀rẹ́. wàhálà kan tó fẹ́ wà àti ọ̀rẹ́ wọn kan bímọ so gbogbo wa la ń lọ àbúrò wọn kan wà lọ́dọ̀ wa ń gbà yìí tó ní ìkànnì ọmọ tó wà lọ́dọ̀ wa àbúrò mi tó wà lọ́dọ̀ mi ìyẹn ló máa bá mi tọ́jú ọmọ tí mo gbé dání nígbà yẹn màá mú lọ wọ́n sọ pé kí ló dé tí mi mú ọmọkùnrin yẹn náà lọ wọ́n sọ pé ṣé gbogbo wa lákòóra wa sọ́nà ni ohun tí mo sọ nìyẹn ló bá gbà sójì so later ẹ̀gbọ́n ẹ̀ wá fi ń sọ̀rọ̀ so gbàtà wa lọlé wọ́n á lọ dá sílẹ̀ ilé ni wọ́n ti bá ní parí rẹ̀ òṣèlú tá a ní pé jẹ́ tèmi nìyẹn. so láti ìgbà tí ẹ ti fẹ́ ọkọ yín kò sí ìgbà kankan tẹ́ ẹ jọ ní confrontation pé ẹ ti ẹjọ́ dúnmọ́ra yín pé ẹjọ́ jà pé ẹgbẹ́ ó pa mí ni. ọlọ́run ò jẹ́ mi gan ti decide mo ti pinnu láti sí pé tí oúnjẹ ọkọ bá ṣe rẹ́ẹ̀lì sí mi màá fẹ́rù mi jáde. irú ẹ̀ ò dẹ̀ wáyé rí. ò wáyé rí. ẹ wá dúró grandma ọgbọ́n wo lẹ dá sí i tí irú ẹ̀ ò fi wáyé o ṣé ibì kan lẹ lọ àbí. mi ì lọ ibì kankan o. ẹ sì dọ̀wọ́ kankan. tó bá ṣe hà màá ṣe ho ni tó bá rí i pé mo bínú tó bá bínú mo mọ̀ kó bínú tí mo ṣẹ̀ tó bá di lóòrùn màá lọ kúnlẹ̀ sí ìgbèrí ẹ̀ báyìí màá sọ̀rọ̀ màá bẹ̀ ẹ́ màá tẹ̀ tí ẹ̀ màá ṣe gbẹ̀ pé kó má bínú mọ́ kó jọ dáríjì mi.
ọgbọ́n tẹ́yìn lónìí. ọgbọ́n tí mo lò ní. àárò bóyá ọṣẹ kan lẹ lò àbí iṣẹ́ amúnimúyìn àbí iṣẹ́ mọ́yẹ nǹkan àbẹ̀wò ìjókòó jẹ́ kan lẹ jáde lọ. so ẹ mọ́ gba ẹ̀bí yín lẹ́bi. bá àjàre gan tó bá ti fún mi lẹ́bi màá gbà lẹ́bi. wọ́n bá rí pa ṣẹ̀ṣẹ̀ mọ orújọ́ síta màá wá lọ síbẹ̀ màá ní alẹ́ tàbí ní ìdájí màá wá lọ síbẹ̀ màá lọ bẹ̀bẹ̀. Wow. Now, pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ létòlétò, ǹjẹ́ a rí ọjọ́ kan lára àwọn ọjọ́ tó jẹ́ pé bóyá lórí àwọn ọmọ tí ìpèníjà kan wáyé? Kò sí pé bóyá pé ẹ bá ń wò lágbájá ní nǹkan kan. ẹlọ́kàn lọ ara rẹ̀ ò yá ọjọ́ kódà mo ti bẹ́ẹ̀ dákú ká tó gbé dọ́sítò náà ń sì fún un lálàáfíà. Now, grandma, ẹ já tún bọ́ sí àwùjọ. Ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà, tá bá ní ká fi ayé ìgbà tí ẹ̀yin lọ́kọ ká fi wé ayé òde òní, àwọn ìyàtọ̀ wo lẹ lè sọ fún wa tó wà? Àwọn nǹkan wo ni ò sí nígbà tí yín tó yẹ pé òun ló wà láyé òde òní? Ayé ìgbà yẹn àwọn afẹ́ láyé ìgbà yẹn tí obìnrin bá lọ lé ọkọ ọmọ kékeré tó bá ń bẹ̀ kò gbọ́dọ̀ pé lórúkọ. yóò lórúkọ tá a mọ̀ pé ó lè jẹ́ ìtúndòwó ó lè jẹ́ bàjẹ́ àrùn ó lè jẹ́ ọmọge ó lè jẹ́ sisi kìnnì kan ó lè jẹ́ bùrọ̀dá kìnnì kan àṣàrí nǹkan kan láti wọn wé láti fi pọ́n wọn lé. ṣùgbọ́n ní ìsìn wọ́n larúkọ mọ́ ni kódà kọ́ga tó lẹ́nu kó ti ga tọkọ gan-an ò ní rẹ́sítẹ́ẹ̀tì ìyàtọ̀ tó wà lẹ́nu nìyẹn. bẹ́ẹ̀ ṣe wà ẹ́ ṣé ẹ sì ń ṣe iṣẹ́ nylon ṣe sì ń ṣe báyìí àbẹ́ ti fi àdàgbà ẹ̀rọ? mi ì fàdàgbà ẹ̀rọ náà rírẹ̀ tó rẹ̀ mí ló jẹ́ kí n sinmi lórí ẹ̀. ẹ sì sinmi fúngbà díẹ̀. fúngbà díẹ̀ torí mò ń lọ sí meeting. bẹ́ẹ̀ ṣe wà ẹ́. àmú ń lọ meeting o. meeting wà lẹ́ẹ̀kọ́ta gan-an Ọ̀yọ́ state lẹ́ẹ̀kọ́ta association mo lọ ti last month yìí seven la ṣe. torí èmi náà joyè ń bẹ̀ tó ti parí rẹ̀ kí mi wá. olóyè ẹgbẹ́ ni yín. olóyè ẹgbẹ́ ni yín. àmọ́ ń gbàdá sọ pé ẹgbẹ́ ọlọ́ràá ó yà mí lẹ́nu ẹ̀yin náírà náà ń ṣe meeting. mo ti jalága lẹ́ẹ̀mejì ní sóònù gangan. bẹ́ẹ̀ ṣe wà. mo ti jalága lẹ́ẹ̀mejì kó tó di pé mo tún lọ joyè lókè. wow wow. now mọ̀mọ́ ẹ ti jẹ́ mọ̀ pé èrè ń bẹ nínú iṣẹ́ ọ̀rá láyé ìgbà yẹn tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ àti ayé òde òní àwọn nǹkan wo ni ó jẹ́ bí ìyàtọ̀ tí ò sí ńgbà yẹn ṣùgbọ́n tó ti wà nísìn? nígbà yẹn iye tá à ń ra ọjà tí ìfún gbà yẹn bọ̀ tí ń sìn kílò yẹn ó ti kọjá dọ́bù ó ti di tírípù gan ní kílò ọjà ó ti di tírípù náà ti ń rà ní ìsìn. ìlọ́po mẹ́ta. wà láì ó ṣe dà nìyẹn ọjà yẹn ti wọ́n. àmọ́ tó ń ti bó ṣe jẹ́ pé ọ̀rá di ìlọ́po mẹ́ta ní iye tẹ́ ń ra kílò kan ní ìsìn sí ti tẹ́lẹ̀ ṣé èrè dẹ̀ ṣì wà ń bẹ̀? èrè wà ń bẹ̀ wọ́n ń jèrè ọ̀kàlẹ̀ dàbí ti gbà yẹn wọ́n ni òde tó ti tẹ́lẹ̀ mú. náà nídìí iṣẹ́ ọ̀rá àwọn kan wo ló máa ń jẹ́ bí ìpèníjà fún iṣẹ́ yín? nǹkan ìpèníjà ń bẹ ni pé téèyàn ò bá ní irinṣẹ́ tí irinṣẹ́ ò bá tó bó ṣe yẹ kó tó wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lọ tọrọ ní ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ tó ń ṣiṣẹ́ kiri ara ìpèníjà náà ni lọ́tọ̀ bá ra gbogbo rẹ̀ tó sí ṣọ́ọ̀pù rẹ̀ àmọ́ ṣiṣẹ́ bó ṣe yẹ ni ọ̀sán tó lọ́ mọ̀ ṣiṣẹ́ lọ. right now grandma báyìí tó jẹ́ pé ẹ ti fi àdàgbà iṣẹ́ ọ̀rá ṣíṣe ẹ ti fi rọ̀ fúngbà kan ná ẹlẹ́ṣin padà bọ́ mbẹ̀ nígbà tí ẹ fi ń rọ̀ ní ṣọ́ọ̀bù àwọn ọmọọṣẹ́ yín tá a bá ní àkà lé ní tere èjì tere tó ti gba bẹ́ẹ̀ yín kọjá àwọn tó mélòó? wọ́n á tó bí 6. bẹ́ẹ̀ ti train. wow wow. now
grandma bẹ́ẹ̀ sì ẹ fi àdàgbà iṣẹ́ ọ̀rá ṣíṣe ẹ sì fi rọ̀ fún ìgbà kan náà ṣùgbọ́n láàárín ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ àti ìgbà tẹ́ ẹ filẹ̀ tá a bá ní àkàlé ní èjì ẹ̀ta àwọn nǹkan àrítọ́ka sí wo lẹ́lẹ́ ṣe àmẹ́nubà rẹ̀ pé nídìí iṣẹ́ yìí o mo ti ṣe nǹkan báyìí nídìí iṣẹ́ yìí mo ti ra nǹkan báyìí nídìí iṣẹ́ yìí mo ti gbé nǹkan báyìí ṣe. nídìí rẹ̀ mo ti tọ́ àkọ́bí mi obìnrin mo ti tọ́ sùn ìdí rẹ̀ mo ra nǹkan lò oríṣiríṣi sínú ilé gẹ́gẹ́ bí àwọn bí irin àdògùn ńlá ìdáná yẹn ìgbésẹ̀ ra mo ti rà so àwọn náà yòókù náà nu ilé náà mo fi kọ́ wọn òun la fi ń jẹ tá a fi ń mu nígbà yẹn. ó yẹ já sọ̀rọ̀ nípa ìrírí yín gẹ́gẹ́ bí àgbàlagbà náà àwọn fìrìfìrì ilé ayé òpó lóríṣiríṣi ìtẹ́lù mi ò ń là kọjá yóò yàtọ̀ sí ìtẹ́yìn ò ń là kọjá ṣùgbọ́n ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ǹjẹ́ ẹ lè bá wa sọ lára àwọn ìlàkọjá yín tó jẹ́ pé ẹ wò pé ṣé kinní yìí ò ní gbé mi lọ bá ǹjẹ́ a rí kankan tó ṣẹlẹ̀ sí yín rí. àìsàn tó ṣe bí náà ni ó dà mí láàmú rárá ẹ̀yìn ọlọ́run ní ìjẹ́ tó gbé mi lọ. ṣé malaria ni àbí. malaria bíi ìpínlẹ̀ ló háì ó wá láǹdì sẹ́yìn ṣó. ẹ kú ẹ̀yọ́ náà ẹ kú ẹ̀yọ́ náà. àmọ́ yàtọ̀ sí àìsàn tí ó rọra fẹ́ wá lọ́nà títí gbé yín jẹrú ẹ̀ gbọ́n ǹjẹ́ a rí ọjọ́ kankan lára àwọn ọjọ́ tẹ́ ẹ wò pé ọlọ́run mọ̀mọ́ jẹ́ rírú ọjọ́ báyìí mọ́ láyé mi o ǹjẹ́ a rí. ǹjẹ́ kí ọkọ mi sì kù àwọn ṣiṣẹ́ lọ́wọ́ náà ní pè mí jẹ́ yẹn tí mo fi ṣẹ́ sílẹ̀ tí mo sáré lọ sí ilé wọn èmi náà mo gbé ẹ lọ sọ́ọ̀sìtì lálẹ́ ẹgbẹ́ mi tá a gba tayé sí tá a fi gbé wọn lọ ó ìdíjọ́ kejì ara wọn ṣe díẹ̀ alẹ́ ẹjọ́ kejì yẹn báyìí a rí i pé wàhálà tó ń ṣe ò ti pọ̀ jù bóyá kára kan bá fún ọ lóògùn kan sùn ara wọn sì ya ó ti change ọ̀tọ́ ti fẹ́ kópa tó gbé wọn débẹ̀ ọmọ kankan mọ́ nígbà gbé wọn débẹ̀ wọn bá sì fún ọ lóògùn ní alẹ́ wọ́n sì lo oògùn yẹn nígbà tó di ìjọ́ kejì báyìí gbogbo ẹ̀ bá tún ti change wọn bá lè sọ̀rọ̀. ṣe lẹ́yìn ìgbà ni ọlọ́jọ́ dé. ọlọ́run bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. náà grandma lára àwọn ìrírí tẹ́ ẹ ní gẹ́gẹ́ bí àgbàlagbà nínú ilé nílé ọkọ ǹjẹ́ ẹ lè bá wa fún àwọn mọ̀jẹ̀sí òde òní ní ìmọ̀ràn lórí bí èèyàn ṣe é lo ilé ọkọ àti oríṣiríṣi nǹkan tó yú eyín rí nílé ọkọ. ṣe rí sùúrù ló dáa jù sùúrù máa gbà wọ́n nímọ̀ràn ká ní sùúrù ká mọ̀ máa ṣe gágágágágágá sùúrù ló láyé tí ẹ bá ní sùúrù kò sí ní sùúrù lè ṣe òkúta jiná ìlú tí sùúrù ò lè ṣe ká máa ní sùúrù gbogbo tó bá fẹ́ ṣe ká máa fi sùúrù ṣe ká má ṣe jàgídíjàgan ọmọ ìṣe pé ọkọ mi mọ wá ọmọ ìṣẹ̀ṣe pé fámìlì ọkọ ó ṣe pàtàkì. kọ́mọ̀ ṣe ọkọ ni mo wá fẹ́. ọmọ sọkọ mo wá fẹ́ kọ́mọ̀ ṣe fámìlì ọkọ dáadáa lórí àǹfààní rẹ̀ mò ń jẹ́ dòdì. kò jẹ́ kí n mọ̀ pé ọkọ mi ṣaláìsí wọ́n ṣe ṣúgà mọ́ mi gba ayé ìgbà ara ilé wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ṣúgà mọ́ mi ti sìn kò sí nǹkan yẹsẹ̀ nínú wọ́n ṣe dáadáa sí mi lọ ni. so àmì náà dẹ̀ change sí wọn wà tí mò ń hù sí wọn náà mò ń hù ní òun ọ̀tọ̀ wà dáadáa ló dáa jù ló pé náà ní káwọn náà máa hù wọ́n má ṣẹ̀ṣẹ̀ ọkọ mi o ọkọ mi o ọkọ mi ìyẹn máa dáàmú eré èèyàn mọ ìgbà tó ń kálukú yàn àwọn ìgbà tó gbọ́n kálukú máa lọ wọ́n máa ṣe dáadáa wọ́n máa gbélé ọkọ ṣe lé ọkọ dáadáa wọ́n máa wà tó ń bálẹ̀ àwọn ẹbí fámìlì ọkọ kan lè láìpẹ́ wọn. lẹ́ẹ̀kan sí i ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. orúkọ mi ni Olúwatóyìn Adeleke. ẹ ṣeun.